gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun kì í ṣe ìpínlẹ̀ alálàáfíà o, kì í ṣe ìpínlẹ̀ alálàáfíà. ọjọ́ méje lòún béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa káwọn òbí méjì lọ́jọ́ kọ̀ọ̀kan fún ọjọ́ méje láti máa tọrọ lọ́wọ́ òun láti gba igbó padà. Ó sì ní gbogbo ẹni tó bá lọ́wọ́ sí bí igbó ìṣe ń bàjẹ́ Ọ̀ṣun ní oníṣẹ́ mi o. Ẹ wo bàbá wa Ọ̀rànmíyàn, ẹ kàn rí pé ó lọ sí Ọ̀yọ́ láti Ilé Ifẹ̀, òun ló lọ dá Ọ̀yọ́ sílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Ọ̀yọ́ yẹn náà a rí ọba bẹ̀ tó ń fẹ́ máa ta sí àgèrè bàbá rẹ̀. Bàbá wa Ọ̀rànmíyàn àti Ifẹ̀ ló ti dìde, ló ti lọ fáǹdì Ọ̀yọ́ dynasty. Ó lọ sí Benin, ó dá Benin lẹ̀. Benin gan ló kó tó lọ sọ́yọ́, so Benin gan yìí sàgbà ibi tí wọ́n tún ti rí bàbá tán ti fún àwa ní 48 hours. Mo tún gbọ́ sí pé ìwé adó gan ó ní ọ̀hán ni. Olódùmarè ọba ọ̀run ìbà rẹ̀, ọba lánàá tèní ọba títí ayé àìnípẹ̀kun. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ọdún àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe eléyìí tí gbogbo ayé tá ń ṣe lénìí, torí pé n tó bá dà kì í ṣe tẹnìkan. Ṣùgbọ́n ọdún àyájọ́ ọdún ìṣẹ̀ṣe ti 2025
ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo ti lórí ọ̀fẹ́ láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ń bẹ tó jẹ́ pé a ti ṣe sẹ́yìn tó jẹ́ pé ìpínlẹ̀ mi ni mo ṣe, ṣùgbọ́n ti 2025 yìí ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo ti lórí ọ̀fẹ́ láti ṣe ọdún náà. A sì dúpẹ́ f'Olódùmarè pé ọdún náà lọ ní bí ó ṣe yẹ kó lọ. Inú mi dùn, ayọ̀ mi sì kún nítorí pé ọdún ti 2025 yìí ó tún lékè ńkà. Ó tún lékè ńkà débi pé àwọn ìrìn àjò tá à ń rí àti gbogbo ohun tí ń ṣẹlẹ̀, tẹ́ bá gbogbo orí ìjókòó, ohun àkọ́kọ́ tó kọ́kọ́ múnú mi dùn ni pé lọ́balọ́ba tó wà lórí ìjókòó lọ́dún ní wọ́n pọ̀ ju èyí tá a ti ń ṣe sẹ́yìn lọ. Láwọn ọdún tá a ti ń ṣe sẹ́yìn bíi kárí ọba bíi 4, ọba bíi 5, ṣùgbọ́n lọ́dún ní bí a bá worí gbọ̀ngàn lórí pápá bíi tí tètò yìí ti wáyé, àwọn ọba tí wọ́n ń bẹ níbẹ̀ bí n bá sì kà wọ́n lé 20. Ẹni tí ò lórí ọ̀fẹ́ àwọn náà wọ́n rán yàn wá. Bó tilẹ̀ jẹ́ pé ó bà mí nínú jẹ́ díẹ̀ nítorí pé irú àyájọ́ ìní iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni fáwọn tó jẹ́ lọ́balọ́ba wa. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni fún ọlọ́lá jùlọ wa, gómìnà wa ní gbogbo tí ń jẹ́ gómìnà ní gbogbo ọ̀dọ́ wa. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni fẹ́nì kọ̀ọ̀kan bó tilẹ̀ ká sọ pé pàtàkì tó. Fún bí àpẹẹrẹ bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà ọba lórí aládé gbogbo, wọ́n rán yàn wá ní irú èní. Ó yẹ kí bàbá kí wọ́n bẹ ní àwùjọ ibi tí ètò ti wáyé, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ibi gbogbo ni wọ́n ti ń sọjọ́ bí, ni wọ́n ti ń lọ sínú chọ́ọ̀chì, ni wọ́n ti ń lọ rí bá wọn kẹ́yẹ, ni wọ́n ti ń lọ rí bá wọn ṣe ìdúpẹ́. Bí toníṣẹ̀ṣe bá dé, kó má bàa ṣe jẹ́ pé ìgbà tá a bá lọ sókè ìtaṣẹ̀ nìkan ni wọ́n tó máa ń lórí ọ̀fẹ́ pé Ilé Ifẹ̀ la wá o, ni wọ́n ṣe bá wa pé. Bá a bá ń bẹ nílùú Òṣogbo kí wọ́n wá bá wa pé. Bá a bá ń bẹ nílùú Ẹ̀gbá kí wọ́n wá bá wa pé. Bá a bá ń bẹ nílùú Ìbàdàn kí wọ́n wá bá wa pé. Gbogbo ibi tó níṣẹ̀ṣe tó bá pàtẹ ìrìn àjò sí, èyí náà la ní, èyí náà la ń ṣe, èyí náà la ń pè wọ́n, là ń bẹ̀ wọ́n sí kí wọ́n máa jẹ́ pé wa, kí wọ́n máa ṣe ni pé bí wọn ò bá lórí ọ̀fẹ́ àbí iṣẹ́ kún àwọn lọ, gbogbo tí wọ́n bá ń ṣe pátá kí bàbá ọmọ fi sílẹ̀, kó Olódùmarè kó ràn wá lọ́wọ́. Mo gbé òṣùbà ńlá fún gbogbo ohun tí ń jẹ́ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun. Ó túmọ̀ sí pé ìṣẹ̀ṣe ó ti ń yé ayé. Eléyìí tó tún dàbí tí mo tún fẹ́ tún ṣe lálàyé bí a bá wo ìrìn àjò tó ní ṣe pẹ̀lú àwọn ìjọba wa, ìyàtọ̀ ti dé bá. Ọlọ́lá jùlọ wa nípínlẹ̀ Ọ̀ṣun, Senator Adémọ́lá Adélékè Ìmọ̀lẹ̀ yóò ṣèkan sí, torí pé tí ó fi ṣèkan sí gan ó tiẹ̀ ti ṣe. Gbogbo ohun tí gómìnà yìí tó ṣe, kò tí ì sí gómìnà kankan ní South West tí wá ń bí tó lórí ọ̀fẹ́ láti ṣerú ẹ̀ rí. Gómìnà tó ṣe fónílé tó ṣe fàlejò, bá a bá ń sọ fẹ́ni tí ó bá ṣerú tí Adélékè tó ṣe yìí, irú ẹni bí ò tí ì ṣe fónílé kò tí ì ṣe fàlejò. Bẹ́ẹ̀ bá wọnú àpilẹ̀kọ eléyìí tí ẹni tí ó jẹ́ alága ààrẹ oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn, ẹ rí i pé wọ́n yànnàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n dẹ̀ ṣe lálàyé, tí wọ́n yọ tasaran fásaran, tí wọ́n sì yọ tasaran, tí wọ́n sì yọ fún asaran. Irú ìjókòó tá a ṣe lénìí ó yẹ kàn náà bẹ̀ ní àwùjọ wa, nítorí pé orí ọ̀fẹ́ lèyí fún àwa àti wọn láti jọ fojú kínra, láti jọ fojú rí ara, kí a lè bá a ṣe lórí ọ̀fẹ́ láti dúpẹ́, láti tún tọrọ ń ta àtúnfẹ́ bí irú èyí tí ẹni tó jẹ́ ààrẹ wa eléyìí tí wọ́n ṣe. Ohun àkọ́kọ́ tó múnú mi dùn lórí ìrìn àjò àwọn olóṣèlú politician wa, pàápàá jùlọ gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun kìí ṣe ìpínlẹ̀ alálàáfíà o, kìí ṣe ìpínlẹ̀ alálàáfíà, torí pé tá a bá lo èdè àlàáfíà fún Adémọ́lá Adélékè bí ìgbọ́jẹ́pà máa ń tà ń ṣe ni. Àkọ́kọ́ ni pé èdè àlàáfíà àmọ́, ẹ rí i pé wọ́n bá sọ pé àlàáfíà fún onílé yìí, àwọn tó jẹ́ kírísítẹ̀nì sábà máa ń lò. Kí lè dè àlàáfíà? Kírísítẹ̀nì gan ò fẹ́ lè sọ. Àlàáfíà èdè wa kọ́. Ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá níbí, ìpínlẹ̀ ìrọ̀rùn ni. Ìpínlẹ̀ ìrọ̀rùn ni tí mo tún sọ lẹ́ẹ̀kan sí. Nítorí pé gómìnà wa Ìmọ̀lẹ̀ bàǹtàbàǹtà tí wọ́n ṣe fún oníṣẹ̀ṣe lọ́dún 2025 tá a wà yìí, mùsùlùmí ti máa ń lórí ọ̀fẹ́ ìrìn àjò yẹn tẹ́lẹ̀, Christian ti máa ń ní orí ọ̀fẹ́ ìrìn àjò yẹn tẹ́lẹ̀. Èyí túmọ̀ sí pé lórí tìmọ́lẹ̀ Adémọ́lá Adélékè, ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti gbégbá orókè ju gbogbo ìpínlẹ̀ lọ, nítorí pé
50 kg bag of rice wọ́n sì fún oníṣẹ̀ṣe ní 500 bag of rice ni wọ́n fún oníṣẹ̀ṣe pé kó oníṣẹ̀ṣe ó fi ṣe ọdún ó lékè nkà á kí wọn nítorí pé wọ́n ṣe yìí ẹ̀dùn ọkàn tiwọn náà tí ń bọ́ Olódùmarè sọ ní kọ̀kọ̀ àti ní gbangba Olódùmarè yóò ṣe fún wọn tó bá jẹ́ pé kò fẹ́ ṣe tẹ́lẹ̀ torí pé wọ́n ti ṣe yìí wọ́n ti ráàánú ìrìn àjò náà gbà ó wọ́n sì ní dẹni ìjákulẹ̀ gẹ́gẹ́ bí àkíyèsí tí wọ́n pè wọ́n sí lódò Ọ̀ṣun àwọn tí wọ́n wá kùsà ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ akitiyan wọn ò kéré wọ́n lọ sọ́dọ̀ olóṣèlú ìyẹn àwọn olóṣèlú wa àwọn olóṣèlú gbá wọn sọ́ba wọ́n lọ sọ́dọ̀ ọba gbá wọn sọ́dọ̀ olóṣèlú ṣùgbọ́n wọ́n ti fún gbogbo wa ní iṣẹ́ ṣe pé bí olóṣèlú bá lágbára àwọn ọ̀ka tó bá lágbára àwọn ọ̀ka irúnmọlẹ̀ lábẹ́ pé odidi ọjọ́ 7 kálọ̀rì lóbì obì tá a bá wá ní òun láfi wá sọ fún ìyá fúnra lára ẹ̀ pé kọ́lọ́rì gba ilé ara rẹ̀ gbogbo ẹni yòówù tí bá ń bẹ nínú ẹni tí ń ṣèbàjẹ́ nínú odò Ọ̀ṣun tí ní àjò náà ti fi ń rí bó ti lóhùn ó rí hùn irú ẹni bẹ́ẹ̀ yóò fẹ̀mí ọmọ rẹ̀ di yóò fi tara rẹ̀ di yóò fi taya di bẹ́ẹ̀ ni lágbá lọ falágbá Lódùmarè àṣẹ Ògún kò sì yí padà o mo kí gbogbo oníṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáláyé pátá torí pé ọdún eléyìí iná làyájọ́ tó kó gbogbo wa pọ̀ ẹlẹ́gbẹ́ ni ọ́ oníṣàngó ọlọ́ya babaláwo lọ́jẹ́ ológbòni àti gbogbo elérinlẹ̀ ni mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà bí a bá rí nìyẹn tí wọ́n sọ pé ní ti ń jẹ́ ìṣẹ̀ṣe wa o àṣà ni àṣà dádúró ẹ̀sìn dádúró bàbá mi àti ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àtàbúrò mi kíní yẹn ò ṣeé yà o tó bá jẹ́ pé ẹ̀ bá ń sọ pé eégún àṣà ni ó yẹ gbégún jáde lónìí ká mọ̀ pé àṣà yín lẹ̀ ń ṣe kí oní ọdẹ náà kóbọn náà jáde kí wọ́n sọ pé àwọn náà ń ṣètò ìrìn àjò tògún ìṣẹ̀ṣe ìnìṣẹ̀ṣe jẹ́ bó tilẹ̀ kéèyàn lágbára tó béèyàn bá lẹ́sìn fi kún ogun á máa gùnyàn èyàn ó sì máa lo àṣìlò oògùn k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ èyí tí mo tún fẹ́ tún sọ láti tún kẹ́yìn rẹ̀ ẹni pé bàbá wo ní inú ìpínlẹ̀ tí wọ́n ti gbégbá orókè táṣeyọrí ti dé bá àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fún wọn ní àyájọ́ lídé ìní nípínlẹ̀ Èkó wọ́n ti fún wọn ní àyájọ́ ọjọ́ ìní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fún wọn ní àyájọ́ ọjọ́ ìní ìpínlẹ̀ Ògùn State wọ́n ti fún wọn ní àyájọ́ ọjọ́ ìní pé ó jẹ́ ọjọ́ ìsinmi fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ à ń rọ gbogbo ìpínlẹ̀ tó tún kù kí a lè bá a ṣe mọ̀ pé bí ẹ ṣe ń ṣe fọ́tún lẹ́ ń ṣe fún abala tòsì ẹ̀yin náà àkókò ti tó ẹ má jẹ́ àyàn pọ̀sìn nínú ẹ̀sìn ẹ má jẹ́ àyàn pọ̀sìn nínú àṣà ẹ má jẹ́ àyàn pọ̀sìn nínú gbogbo ohun tí ń jẹ́ ìran ká gbà pé ìkan náà ẹni gbogbo nígbà tá a bá ṣe báyìí lọ́jọ́ iwájú kò ní pẹ́ kò ní jìnnà tó fi jẹ́ pé ní gbogbo ohun tí ń jórílẹ̀-èdè Nàìjíríà bí ọba tí ì pín tó fi jẹ́ pé wọ́n wàá declare ìṣẹ̀ṣẹ̀dè k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ a kú ọdún a kú ìyèdún a tù á bà fẹ́ni kọ̀ọ̀kan wa ire o. eriwo yà ọmọ eriwo yà àyàgbọ́ àyàtọ̀ kọ́mi eriwo sì ń pín. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Lódùmarè ṣe wọ̀. gbogbo wa ìpè tá a gbé ìpọ̀ tá a pọ̀ ikú ò ní rẹ́ wa lọ́kàn lọ bí sùn. ọ̀ṣọ́. ẹ̀gà kò ní í ga ilé ọwọ́ àwa dànù. ọ̀ṣọ́. láti lọ tá à ń bọ̀ àní jáde lébú lọ́wọ́. ọ̀ṣọ́. ìkùnà tó dúró ò ní kò wá. ọ̀ṣọ́. gbangba òde ò ní gá wa lójú. ọ̀ṣọ́. à ń wúre àsìkò yìí gbogbo wa tá a wá síbi ọdún yìí gbogbo wa náà lágbèjúlẹ̀ mi. ọ̀ṣọ́. àbẹ́bí àwọn òkìra ló kí bá fókìra. àbẹ́bí àwọn òkìra ló dí bá fókìra. òkìra ń fojoojúmọ́ ṣòwò àṣetì. òkìra ń fojoojúmọ́ ṣòwò àṣetì. àbẹ́bí òde náà ní o àwọn òkìra. àbẹ́bí òde o àwọn òkìra. Èdùmàrè má jẹ́ ń ṣàṣetì mọ́. Èdùmàrè má jẹ́ ń ṣàṣetì láyé. ṣàṣetì ọ̀ṣọ́. gbogbo àwọn ọba àṣẹ òní bọ́ lẹ́nu ọba. ọ̀ṣọ́. ìka sárására àwọn ọba lókì bá fọ́ba. ìka sárására àwọn ọba lókì bá fọ́ba. ọba ń bẹ ní rọ̀gùn ọ̀tá. ọba ń bẹ ní rọ̀gùn ọ̀tá. apá ọba ní ọ̀ka. apá ọba ní ọ̀ka.
àyàmọ̀ tó bá ṣe pé òkà òkà wọ́. àyàmọ̀ tó bá ṣe pé òkà òkà wọ́. apá ọba ní ọkà. apá ọba ní ọkà. apá yín ọkà yé. tẹ̀lé ayé gbẹ̀rún. wọ́n ní ká wúre fún gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé àsìkò tí wọ́n ń ṣe ìjọba wọ́n máa ṣe. ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní dojú. gbogbo nǹkan tí wọ́n ń gbà lérò Olódùmarè mú wá sí sílẹ̀. owó tó ṣe há sí ìlú Àbújá náà yóò tẹ̀ wọ́n lọ́wọ́. ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní dojú. yóò rọ ẹkẹ ilé yóò rọ gbòòrò ìlú. àwọn àgàn ó tọwọ́ àlàbọ̀ sùn. oníṣẹ́ ọwọ́ wọn máa rí ṣe. gómìnà wa ti ìpínlẹ̀ Ọ̀ṣun yìí yóò máa ṣe. tòun àti àwọn ìgbìmọ̀ tó ń jọ ń ṣèjọba gómìnà Adémọ́lá Adélékè wọn ò ní kọ́ ìṣúra wọn. wọ́n jọ máa gbọ́ra wọn yé. gbogbo ìrètà wa sún lónìí à ń pé kí Olódùmarè kó sílẹ̀kùn ilé àṣẹ sílẹ̀ kí ọmọ lọ sí ilé àṣẹ tó ẹni tó lúwo tó olúwo tùfẹ́ ẹni tó ju gbọ̀nà. tùfẹ́ ẹni tó ju gbọ̀nà. àṣẹ alẹ́ àṣẹ àárọ̀. àṣẹ alẹ́ àṣẹ àárọ̀. adébábá gbọ́ aborí kókó. gbọ́ abágbó aborí kókó. ọ̀tàkọ̀rà ó bá wọ àṣẹ ìmúlọ gírígírí. ọ̀tàkọ̀rà ó bá wọ àṣẹ ìmúlọ gírígírí. wọ́n lárúgbó olóṣó. wọ́n lárúgbó olóṣó. olóhùn olóṣó. olóhùn olóṣó. wọ́n lárúgbó ọlájẹ. wọ́n lárúgbó ọlájẹ. olóhùn ọlájẹ. olóhùn ọlájẹ. gbogbo tó bá wí ti ṣe máa ń ṣe. gbogbo tó bá wí ti ṣe máa ń ṣe. ẹ̀mọ̀ fún àwọn olóṣó. ẹ̀mọ̀ fún àwọn olóṣó. ọmọ lọ̀rọ̀. ọmọ àwọn lọ̀rọ̀. ọmọ àwọn làṣẹ. ìta wúlò ní kí a rọ̀ rọ̀ mọ́. ọ̀sẹ̀ ló ní kó ṣẹ. oṣù ló ní kó mọ́ sùn nà. àwíyáre èwì tiẹ̀ kó mọ̀ ṣẹ. àṣẹ òrìṣà ẹnu mi o. àṣẹ òrìṣà ẹnu mi. èyí tí mo bá wí Olódùmarè ó gbà. àṣẹ òrìṣà ẹnu mi. àṣẹ òrìṣà ẹnu mi o. àṣẹ òrìṣà ẹnu mi. èyí tí mo bá wí Olódùmarè ó gbà. àṣẹ òrìṣà ẹnu mi. àwọn ilẹ̀ fún alárẹ̀rẹ̀ ló sọ àwọn ilẹ̀ mu tètè lè wà jìbì kámẹ́rì tó kápẹ́ ní ìlú lẹ́fún káwá lọ sí ìgbóhùn ẹ̀ ibi tí a gbé fẹ́ kárí gidi wọlé kádébẹ̀ kákan gidi kádébẹ̀ kákan gidi kápa yakata ká ilé yakata kápa yakata ká ilé yakata tẹ́lẹ̀rẹ̀ pé sìgbà lódò alẹ̀ òjò bàtà bàtà lọ́pọ̀ bàtà lódò àjàlú bàtà àwọn bàtà lọ́wọ́ bàtà ní bàtà káta dàgbọ̀ nínú òkúrukú níta gbẹlẹ́já èèyàn tó bá fetílẹ̀ ilé gbèsè rà lórí àpáta ilé àǹkàdé ilé ẹgbọ́njọ́ àwọn ẹlẹ́dínwá wọ̀ nínú ẹgbọ́n wọn ta sí gbogbo ọtí akápò rẹ̀ bá ń wí gbogbo ìwé kan ìwé jì ilé ìta bá sún nípìnlẹ̀ Ọ̀ṣun lónìí kan wọ́n sì gbàgbé wọn àṣà àti ìwé mọ̀lẹ̀ ìgbà mọ̀lẹ̀ ìwé kan ìwé jì tá a bá sún kan wọ́n sì gbàgbé ìwé àti ìwé òṣèré gbogbo ibi tí ẹ̀dá ìpínlẹ̀ Ọ̀ṣun wà bàdàkùnrábọ̀ gbogbo tó bá wà kan wá gbà fún wọn ìwé àti ìwé kan ìwé báyìí kan wá gbà fún wọn bẹ́ẹ̀ lónìí. wọ́n bá ní sẹ́ ifá kò fi òdenu ọ̀pẹ̀ kò fi òdekùn ifá kò fi òdekùn kò fi òdekùn dára kò jókè ẹ̀bọ fún jẹ́kẹ́ ẹ̀rùgbà jẹ́kẹ́ àárọ̀ ọ̀rùngbà dandan ifá kò jẹ́kẹ́ ẹ̀bọ kọ́sẹ̀ sí oró ifá ní àyàn awo wọn lóde ìjàn lórí wá fún ọ ní òde ìjàn níjọ́ tí ń kúnlẹ̀ ẹ̀bọ pẹ̀ tí ń kúnlẹ̀ ẹ̀bẹ̀ dùn wọ́n kúnlẹ̀ ẹ̀bẹ̀ dùn ara ni wọ́n káká ara ní àkókò ọwọ́ àjọkọ̀ bẹ̀ dùn mọ́ lájé mo jókòó bẹ̀ dùn mọ́ onírògbò dákùnrin mi ìfá ẹ̀mẹ́jì karùn-ún ni wọ́n pèlè. bẹ́ẹ̀ bá ní ṣe ìfá kò fi ògbónú ọ̀pọ̀ kò fi èdèkùn ìfá kò fi èdèkùn kò fi èdè ogun ara kò jẹ́ kí ẹ bọ́ fún jẹ́kẹ́ ìrùgbà jẹ́kẹ́ àárọ̀ ọ̀rùgbà dandan ìfá kò jẹ́ kí ẹ bọ́ káyọ̀ jẹ́ kọ́sẹ̀ sí eré kọ́ ọ bá ní ṣe ìfá ní àwọn àgbà ìdìgbàlẹ̀ rẹ̀ lóṣojú bẹ́ẹ̀ bí ẹni tí ọ̀jẹ́ bẹ́ẹ̀ rí yàgòlà ní oṣù rògbà tí í ṣe ìyàwó aláwo ewé la fẹ́ ká lónìí àti ríbà ìyàgbé ìṣòro láti ríbà egbò la fẹ́ wà lónìí àríbà ìyàgbé ìṣòro láti ríbà ilẹ̀ la fẹ́ bọ́ lónìí àríbà ìyàgbé ìṣòro láti ríbà kọ́láyà ti ríbà yín lógun ìpàṣẹ lónìí ẹ̀mọ́jì kò fún wa ọba ní sẹ́ ìfá kò fi èdèkùn ọ̀pẹ̀ kò fi èdèkùn ìfá kò fi èdèkùn kò fi èdèkùn ọba ní sẹ́ ìfá ní ọtún àwọn ọmọ lóde àbá lóde àfọn ní òde àbá wọ́n ní kí wọ́n rúbọ kí wọ́n lè bá àdá lájẹ́ ẹ̀bọ ajé láti rú nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀jẹ̀ kájí tó wọn lọ́sàn. òsì àwọn ọmọ lóde àṣẹ lóde wá fún ọ lóde àṣẹ
wọ́n ní kí wọ́n rúbọ kí wọ́n lè bá àdó olóró àti rúbọ olóró nípínlẹ̀ Ọ̀ṣun ẹ jẹ́ kí olóró kó tó alọ́bà àtọ̀tún àtòsí wọn kì í ṣẹ́gbà ìmọ̀dà àwọn àṣẹwélé lóde fún ọmọdékùnrin tó pinnu àti wá dáwọ́ sẹ́kọ̀ èpè lè má wo mọ́ sáwúrẹ́ pèpè èpè ní èpè lépè sáwúrẹ́ pèpè múnákì mòrò ìgbé lókè ìbàdàn ní ẹ̀kọ́ tá a rúfún lókọ̀ rẹ lórí fi san sáwúrẹ́ pèpè èpè ní èpè lépè sáwúrẹ́ pèpè. kẹ wá fòbí kẹ fi jíṣẹ́ rẹ fún wa ní. kọ́ ọ bá ní ṣe ìfá kó o jẹ́ kí ẹ bọ̀ fún ìfá ní kó ojú òbí nílá ṣẹ́ láyé tọ́ba dọ́nà àmọ́ ọ̀dọ̀dọ̀ tọ́ba dọ́nà àmọ́ ọ̀dáwẹ́ tọ́ba délé olùfẹ́ àti kókó àwọn ní ẹsẹ̀ fá fún alákèésì wọ́n ṣe fá fún alákèéta wọ́n ṣe fá fún alákèé dandan ọmọ rẹ̀ dẹ̀dúró ọmọ èpè wọn àjàdó ògùn wọ́n ní yọ yẹ wọ́n níbi pín láṣẹ ró ẹ̀jẹ̀ kọ́ yẹ wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀mọ́jẹ̀ kọ́ yẹ ìdàgbà lọ́wọ́ òbí náà wà ní ìbáyìí ọ̀pá ìmọ̀tẹ́ o wọn ọmọ àti yan rẹ̀ àti ẹ̀dọ̀wọ́ yan ọ̀dọ̀wọ́ Olódùmarè ọba wọn ọ̀dọ̀wọ́ ẹ̀yin aláṣẹkù ọwọ́ mẹ́kẹ́ la fi bó ẹ̀yin aláṣẹkù kan gbọdọ̀ kẹ́ fi dáhùn ẹ bá ní ṣe o ẹ̀yin ládé ládé ẹ̀yin lóyè lóyè ẹ̀yin lárabà lárabà ẹ̀yin ìyànífà ìyànífà ẹ̀yin ìyàlóṣà ẹ̀yin àbálòṣà ẹ̀yin lówó lówó gbogbo òṣòwò obì náà nìyó kọ́ ọba ní ṣe ní kọ́ gbà ó kọ́ ọba ní ṣe bọ́ọ̀lù bá ń bẹ àpẹ ṣe sọ́ọ̀ tọ́rẹ́ nìkan kì í pa àwọn agbolé ní o obì náà ló gbà wo obì náà ló gbà wo ìṣẹ́gun ìfálógún ti sẹ́ fún wa nípínlẹ̀ Ọ̀ṣun àdúgbò ogun tó bá ti sẹ́ ìwọ́n máa lè rìn tó gbé nígbà wo. láti ṣe fáwọn tó bá mú ìbò fi ṣẹ́gun ojú kejì náà nílò ìwọ́n ní bẹ́sẹ̀ tó bá wọlé ìkejì àtọ̀ gbọdọ̀ ògùn náà tí wọ́n fún ti sọmọ lẹ́rù jí ilé kan ṣoṣo báyìí láǹ pé ìgbà rẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ mú ìgbà rẹ̀ kò sàgbọ́n ẹ̀dá wa yóò báyìí wọ́n máa ṣe ẹ̀jẹ̀ kádùn àkàn ẹ̀jẹ̀ kọ́tà náà máa ṣe wọ́n bá ní ṣe fáwọn ojú kejì náà nílò nígbà báyìí ní ká fi ṣe lọ́pàá o. bá ní ṣe o ọ̀tún ni o òsì ni o ojú kejì rẹ o. yọ̀ọ̀ta yọ̀ọ̀yàn o. ọ̀kan àti ọmọ kọ̀balẹ̀ wọ́n fádà tó ti ṣẹ́gun fún wa gbogbo orun mọlẹ̀ gba mọlẹ̀ ogun ti ṣẹ́ gbogbo oré ti dé gbogbo oré tó há ìrè náà ti wọlé bẹ́ẹ̀ ni ọ̀kan náà ni o kí ló fún nǹkan sọ fún wa o ọ̀kan ló ti wá gbà o káfọ̀kọ̀balẹ̀ bámọ́jà yà mọ́ o ìṣẹ́gun náà ló fún wa ní o gbogbo ogun náà ti wá ṣẹ́ pátápátá bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ dé fún ọba fẹ́ sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ dé ó ní bẹ́ẹ̀ ni o tọ́ eré kan eré jì eré ta tọrọ lọ́dún yìí wọ́n bá ti ṣe kọ́ mọ́ gbàgbé ìṣẹ̀ṣe lọ̀rọ̀ náà tó rí bẹ́ẹ̀ ni o ó tẹ̀ yín rún mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni o. Kíláàsì ìṣẹ̀ṣe làgbà kíláàsì ìṣẹ̀ṣe àgbẹ̀wà àwọn ọlọ́mọlẹ̀ ní gbogbo èrè kan èrè jìká tọrọ wọn ní yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ̀wádé náà ni pé tó bá ti rí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kí àwọn ìjọba wa kí wọ́n má gbàgbé ìṣẹ̀ṣe o àbẹ̀rú àbẹ̀wò. gbogbo akọ àṣùrò ìròyìn yìí o ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá olúwo ìbá ojúgbọ́nà ìbọ́sẹ̀ ìbá àwọn àràbà rábàtì o ìbá àwọn tá a fojú rí ìbá àwọn tá a fojú rí o ìbọ́sẹ̀ ìbá gbogbo orúmọlẹ̀ o ìbá Olódùmarè ọba ìdọ̀tún o ìbọ́sẹ̀ kábíyèsí Olódùmarè o kábíyèsí Èdùmàrè àbọ̀rú àbọ̀yé o. gbogbo àtọ́ àsórí ìwòrìwò. mo kí gómìnà wa ọlọ́lá jùlọ sẹ́nitọ̀ aṣíwájú Jackson Nurudeen Adémọ́lá ọmọ Tàdélékè tí aṣojú wọn náà ọ̀rẹ́ wa pàtàkì bàbá wa Bánkọ́lé Òjó tí wọ́n ṣojú. lẹ́yìn èyí náà mo kí bàbá wa Aláyélúwà Ọ̀wọ̀ àti ilẹ̀ Ìjẹ̀ṣà tí wọ́n jẹ́ alága àtọ́jọ́ òní tí ọba láti ìpínlẹ̀ Ìjẹ̀ṣà náà tí wọ́n ṣojú ẹ bá mi ṣe kábíyèsí forí adé kábíyèsí Ọbàtálá lẹ́yìn èyí mo kí bàbá wa náà Àtaọ́jà àti ilẹ̀ Òṣogbo tí bàbá olóyè Kọ́lábà tí wọ́n ṣojú fún
gẹ́gẹ́ bí ọba olùgbàlejò lónìí. Mo kí bàbá wa náà Ọ̀ọ́nìrìṣà olórí adé gbogbo tí àwọn ọmọlẹ̀ tí wọ́n kó ojúṣe lé lọ́wọ́ tí wọ́n sì ń ṣe náà, tí bàbá wa Agbólú Ajé tí wọ́n ń ṣojú fún lónìí náà. Ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá Ọ̀ọ́nìrìṣà. kábíyèsí o. Mo ti ara bàbá mi Fáyẹmí Àyìndé Ọ̀ṣúndàgbòmí Ẹlẹ́bùúbọn kí gbogbo ọmọ ìgbìmọ̀ Traso tí wọ́n jẹ́ ìgbìmọ̀ aláfẹ̀yìntì. Ẹ̀yin bàbá ẹ lọ lápẹ́ o. Pé ìgbìyànjú wa ọdún méjì tá a sọ pé a lè ya ọba àti ìṣẹ̀ṣe, a sì lè ya ìṣẹ̀ṣe àti ọba, àfi ọba tí ò bá tó ọba ṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa nítorí pé bá a ṣe ń kiri náà ni wọ́n ń tẹ́wọ́ gbà wá tó ní lóòótọ́ àwọn làwọn oníṣẹ̀ṣe wá sì jọ máa ṣe ni. Mo kí gbogbo àwa Traso pa kú oríire pé a ní àwọn bàbá tó tó bàbá ṣe. A sì tún sọ ní gbangba báyìí náà pé tẹ́ ẹ bá ti ń wẹ̀yìn ẹ máa rí wa náà ni, ẹ sì máa bẹ ẹ lu àpèrè náà pẹ́pẹ́pẹ́ o. Ìṣẹ̀ṣe tọdún yìí àkórí rẹ̀ àkàndéédé mú tá a pè ní bọ́ọ̀dẹ̀ ògùn bí ìgbẹ́ni lòún rí. A happy home is the foundation of a prosperous nation. Àwa kọ́ la máa ń mú àkórí ìṣẹ̀ṣe, Ifá ló máa ń mú àkórí ìṣẹ̀ṣe fún wa. A dáfá ní ìbẹ̀rẹ̀ ọdún, ìgbà mi ò lè jẹ́ láàrin ọdún. Ibẹ̀ nìmí sí ó ti wá pé kí ni tí Ifá ń bá wa sọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá sì wo bí orílẹ̀‐èdè Nàìjíríà ṣe rí lónìí náà, ó dàbí pé gbogbo èèyàn ló ń pariwo àtúntò 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 kí Nàìjíríà lè tòrò. Ṣùgbọ́n dàbí pé àtòkèèrè láti ń tò bọ̀ nífà fi dá wa padà wípé ilé láti ń kẹsàn-án ròde, ilé ní ká tún tò. Tó ọ̀dẹ̀ bá dùn, tínú bàbá dùn, tínú ìyá dùn, tínú ọmọ dùn, ọ̀dẹ̀ ó dùn, àdúgbò ó dùn, olúkálùkù lè ní ìfọkànbalẹ̀ láti wá ìlọsíwájú orílẹ̀-èdè. A fi eléyìí ṣe ìpèníjà fún ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pé ó dandan fún gbogbo wa ká mójútó ọ̀ọ̀dẹ̀. Tí ọ̀dẹ̀ bá ti dùn lọ́tùn lósì, orílẹ̀-èdè wa náà yóò padà dùn ni. Ẹ jẹ́ kí àkọlé tí a máa polongo níbi gbogbo, nílé ìjọsìn ni, nílé ìwé ni, níbi tí olúkálùkù bá ti ń péjọ, ni wípé ká mójútó ọ̀dẹ̀ wa, nítorí pé bọ́ọ̀dẹ̀ bá ti dùn ìgboro wa ò ní dàbí ìgbẹ́. Èmi àti ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́tàlá tí ẹ̀yàn tá à ń tukọ̀ ìṣẹ̀ṣe lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwa dúpẹ́ lọ́wọ́ ládéládéládé, lọ́wọ́ ìjọba kàtẹ̀yìn àtijọba tòní àti àwọn ìgbìmọ̀ aláfẹ̀yìntì wa wípé ilẹ̀ tá a rà lọ́jọ́ wọn àná náà bí eré foundation gorí ilẹ̀, bí eré ní ìwòyí ọdún tó lọ à ń dá 100 ọjọ́ ipe kílé lè parí. Ilé ọ̀hún náà ó parí. Tá a bá wo abala ìwé tó wà lọ́wọ́ wa àbí àwa tó bá jẹ́ ẹ̀dá ti ẹ̀rọ ayélujára ló wà ní ọwọ́ wa, ẹ rí i pé ilé kan nínú 3 ó ti parí, tó sì jẹ́ pé láti bí oṣù bíi 4 báyìí ibẹ̀ ni Traso ti ń ṣe ìpàdé. Ẹ bá mi fún ìpínlẹ̀ Ọ̀ṣun ní àtẹ́wọ́. Ó dàbí pé èyí ni ó jẹ́ bí ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ́ẹ̀karùn-ún tí mò ń sọ pé níjọ́ wọn àná ni ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan ọ̀kan. Ẹnu mi gbà
nígbà tí ìpínlẹ̀ Ọ̀ṣun ń bẹ nínú Ọ̀yọ́ ni ìgbà tí Ọ̀ṣun ti dá dúró ajíṣe bí Ọ̀ṣun là á rí Ọ̀ṣun ìṣe bí bàbá ẹnìkan kan gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun já fúnra wa láti wọ́ nítorí pé nílùú Nàìjíríà tòní Ọ̀ṣun ni àkọ́kọ́ tó ní àjọ ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ parapọ̀ gbogbo olóòṣà tó jẹ́ gbajúgbajà nílé lóko lẹ́yìn odi Ọ̀ṣun náà tún ní àkọ́kọ́ tí ìjọba tó nawọ́ ilẹ̀ sí wípé ilẹ̀ yín nìyí o bó ti ẹ̀jẹ̀ kọ́ ni a san 50% owó ọ̀gbìn wá lẹ́ o agbárí sí ti o. ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlẹ́ẹ̀kẹta Ọ̀ṣun náà tún ní àkọ́kọ́ tí ìlú dé tẹ́lẹ̀ èbó ń pè ní ọlídé tó ti kọ́ wáyé Ọ̀ṣun náà ni ẹ bá mi fúnfún ní Ọ̀ṣun náà tẹ̀wọ́ ó wá di pé ó dorí Èkó 2 ó dorí Ọ̀yọ́ 3 ó dorí Oǹdó 4 ó dorí Ògùn 5 ó dorí gbogbo wọn lọ àmì ìwé ni 1 ẹ̀wọ́ 1 Ọ̀ṣun ẹ fúnfún ní Ọ̀ṣun náà tẹ̀wọ́ Ọ̀ṣun yìí kan náà wá ní pé ilẹ̀ tí wọ́n tún wá fún wa náà abẹ̀rẹ̀ kan ń bẹ̀ akọ́ lákọ̀ọ́parí tá a lè sọ pé ilé ìyá ẹgbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun rẹ̀ ń bẹ̀. ilé yìí ti wá parí báyìí láìpẹ́ láì jìnnà á gbìyànjú bí yóò ṣe jẹ́ ṣíṣí nítorí pé ó sì kù àwọn nǹkan ṣaralóore ń bẹ̀ fáànù ni AC ni kọkùn lọ́dà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wo olúwo yẹn rí pé ó ti tó gbé nínú ìwé wọn òun yìí náà á rí i pé foundation méjì sì wà ń bẹ̀ fún ilé méjì tó kù ó kù nìbọn ró ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àníṣaláì máa béèrè náà ni ẹ ní ṣe é tán ẹ sì tí ì ṣe é tó torọjọ́ pẹ́tẹ́ tí ń ṣe fáwọn yòókù a mọ̀ pé ẹ̀nà wa la sùn a sì ti jí báyìí ìjí tá a wá jí náà a máa béèrè náà ni ilé méjì tó kù bẹ́ẹ̀ ṣe dá sí i tẹ́ bá wa kọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin lọ́balọ́ba bẹ́ẹ̀ ṣe bá wa bá àwọn aṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun ní Àbújá sọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n náwó sí mọ́ṣáláṣí gbogbo wọn ni wọ́n náwó sí ṣọ́ọ̀ṣì nílùú wọn lágbègbè wọn tí wọ́n ń bá wọn kọ́ nǹkan a sì jọ ń dìbò àjọ ń dáwọ́ ìdàgbàsókè ìlú ni ẹ̀tọ́ tí a náà lélẹ̀ kí ìjọba àti àwọn aṣojú wa ní Àbújá kọ́dá sí ètò àgbékalẹ̀ Ọ̀ṣun òní méjì lẹ́yìn èyí a lu ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́gùn ẹnu lórí ìgbìyànjú wọn láti gbé àṣà àti ìṣe àwọn bàbá wa lárugẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun látẹ̀yìnwá ń gbìyànjú a rò pé bóyá a ti rí bẹ́bẹ́ ṣùgbọ́n a mọ̀ pé bẹ́bẹ́ ó sì tún bọ̀ wọ́n ní àti ìrí nǹkan kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní náà wọ́n ní kò sọ omi o àṣà àti ṣe èyí náà ni àwọn ò gbé lárugẹ àwa náà fi ń dá yín lójú pé kò sí bá ṣe ya àṣà àti ṣe kúrò ní ara arúnmọlẹ̀ gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń pè wá ẹ máa rí wa láti máa kún yín lọ́wọ́ a ti sọ sẹ́yìn wá náà wípé Ifá bí ọdún bíi 4 àbí 5 sẹ́yìn nífà ti sọ pé tá à ń wá lọ Sókótó ó ń bẹ nínú àpò ṣòkòtò wa a sì ní kí ìjọba kí wọ́n gbìyànjú rẹ̀ kán mú odò Ọ̀ṣun lásán kán náwó lé e lórí kó bọ́ sí ti èyí tó lè figagbága pẹ̀lú àwọn ọgbọ̀nmíì ní àgbáyé káwá wò bóyá kò ní pa ìdajì gbogbo owó tó ń wọlé lábẹ́lé nípínlẹ̀ Ọ̀ṣun ǹjẹ́ ẹ bá wá rí ń bẹ̀ náà
kẹ wá bẹ̀rẹ̀ sí í ná sí gbogbo ojúbọ tó kù káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ojoojúmọ́ lọ́dún ìpínlẹ̀ Ọ̀ṣun láti oṣù Ṣẹẹrẹ títí tó fi dé inú oṣù Ọ̀pẹ. Kò sì sí ètí ò lè pawó. Tá a bá ṣe bẹ́ẹ̀ kò nílò à ń lọ Àbújá lọ gbowó, kódà Àbújá ò tún máa wá tọrọ owó lọ́ṣun ni. Ẹ sọ pé ó ti rí bẹ́ẹ̀. Ìjọba ọwọ́ yín ló wà. Ká ló ń tá a ní ká lè máa rí tí à ń wá. Owó ń bẹ ní Ọ̀ṣun. Lẹ́yìn èyí náà lórí ti Ọ̀ṣun tá à ń sọ yìí náà a tún sọ ní gbangba torí pé lẹ́yìn lọ́balọ́ba àwọn olóòṣà ló kù. À ń bẹ̀ yín à ń rọ̀ yín ní kẹ́ ẹ bá bá jíṣẹ́ fún gómìnà. Inú wa ò tí ì dùn sí tó ipò tí odò Ọ̀ṣun tó wà. A sì tún bẹ̀ yín náà pé kó tó di ìwòye ọdún tó ń bọ̀ àtúnṣe tó lápẹẹrẹ kó ti wà ní odò Ọ̀ṣun látòrí ọ̀nà tí ó wọ igbó Ọ̀ṣun yìí. Ọdún mẹ́wàá láti wà lẹ́nu rẹ̀. Àwa sì ti béèrè lọ́wọ́ àwọn bàbá wa pé àbọ̀ṣun ló sọ pé ká má lànà ká ọjà núgbó ni. Wọ́n ní kò síbi tí Ọ̀ṣun ti wí bẹ́ẹ̀ o. Pé ìjọba ìjàrún ìjẹrin ìjẹta àná ní ṣe tó mú wọn. A sì mọ̀ pé ìjọba tòní ò ní ṣe tó mú. Nítorí àwọn aráàlú lẹ́ ṣe ẹ bá wa ṣe ọ̀nà tó wọgbú Ọ̀ṣun. Tẹ́ bá wa ṣe ọ̀nà tó wọgbú Ọ̀ṣun yìí náà lórí igbó Ọ̀ṣun yìí náà gbogbo àwa olóòṣà tún pàánù pọ̀. Ẹ má jẹ́ ká padà síbi èémí ìgbọ̀nsẹ̀ tá a ti kọ̀ tì. Àwọn awakùsà wa ẹ gbọ́dọ̀ máa mójútó wọn lóòrèkóòrè kó má tún padà sí tàtẹ̀yìnwá torí rẹ̀hún rẹ̀ tí wọ́n bà odò Ọ̀ṣun jẹ́ látọwọ́ òkè kò tí ì tán lẹ̀. Àmọye ọdún tómi yẹn tí yóò tó padà sí tàtijọ́. Ẹ̀yin lọ́balọ́ba wa kábíyèsí mi ò tó pàṣẹ fún yín ṣùgbọ́n tí ń dùn wá lọ́kàn ni ìjọba náà wọn nìkan kọ́ ike ó níye àwọn tẹ́yìn náà ní kán máa wakùsà láì bájọba sọ. Ó jọ kan gbogbo wa ni. Bákan náà ni Àtaọ́jà alẹ̀ Òṣogbo náà ni wọ́n tún rán wa sí ìjọba. Àwọn tí ń wọnú igbó Ọ̀ṣun ẹ gbà wá ìjọba ẹ gbà wá. Nígbà tí ìjọba náà tún wá ní àwọn lọ́balọ́ba àti Òṣogbo ní kó gba ìjọba. Ǹjẹ́ ò wá dọwọ́ ọrúnmọlẹ̀ báyìí? Ǹjẹ́ ò dọwọ́ ọrúnmọlẹ̀ báyìí? Iṣẹ́ tá a jẹ́ lọ́jọ́ sí tìyàrá wa òun náà láti jẹ́ ń bí lónìí náà. Nígbà tí gbogbo wa ti rí báyìí kó dàbí pé lọ́balọ́ba wọn ò lè gbagbó Ọ̀ṣun. Ìjọba wọn ò lè gbagbó Ọ̀ṣun. Tàwa ló kù tí ó gbagbó rẹ̀ fúnra rẹ̀. Ó dọwọ́ Ọ̀yá. Òun la tún sọ ní gbangba kí gbogbo wa máa gbọ́ káàkiri àgbáyé. Ọ̀ṣun ní ọjọ́ méje lòún béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Káwọn obì méjì lọ́jọ́ kọ̀ọ̀kan fún ọjọ́ méje láti máa tọrọ lọ́wọ́ òun láti gba igbó padà. Ó sì ní gbogbo ẹni tó bá lọ́wọ́ sí bí igbó ìṣe ń bàjẹ́ Ọ̀ṣun ní oníṣẹ́ mi o. Mo tuntun sọ obì méjì lójoojúmọ́ fún ọjọ́ méje ní gbogbo wa lágbàáyé ká máa fi tọrọ lọ́wọ́ Ọ̀yá kí ìyá gba igbó rẹ̀ padà lọ́wọ́ àwọn amòkúnṣèkà àwọn àṣebàjẹ́ àwọn tó ń talé tó ń talé Ọ̀ṣun ni wọn ò níṣẹ́ mi. Gbogbo ẹni tó bá wù tó jẹ́ nítorí pé ó dàbí àwàdà ṣùgbọ́n kì í ṣàwàdà. Ọba rán wa síjọba ìjọba rán wa sọ́ba. Táwa lókù tí ó gbà wá ìyá ni ó gbà wá. Lẹ́yìn ìgbà tá a ti sọ yìí
kí tó wá lọ jókòó wọ́n ní àríṣe láríkà àríkà náà ní bàbá Àrègún níwọ̀nba àgbà tá a ti sọ èyí tí ìjọba ò ṣe tá a ti yọ lé wọn lọ́wọ́ dandan náà ni ká sọ èyí tí ìjọba bá ń ṣe ní dáadáa àti sọ síwájú ṣùgbọ́n èyí tí ìjọba tún ṣe lọ́dún yìí náà ó tú kàmọ̀mọ́ gẹ́gẹ́ bí ìṣe ìjọba tí wọ́n máa ń fi owó òṣèṣe lẹ̀ tá a máa léjọba kiri máa pe fóònù lọ́tún lọ́sì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìjọba tún ṣe bẹ̀bẹ̀ lọ́dún yìí tí ò ṣe ṣẹlẹ̀ rí ìṣẹ̀ṣe kú ọjọ́ mẹ́wàá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fowó òṣèṣe lẹ̀ o bàbá mi fún wọn láti wọ. lẹ́yìn pé ìjọba wa fi owó lẹ̀ àwa àtijọba a ṣèpàdé nínú oṣù kejì ọdún yìí wípé ìjọba ò fàlàáfíà wọ́n sì bi wá pé ní ọ̀nà wo a níjọba ń ṣojú ṣáájú pé wọ́n ò mú gbogbo ẹlẹ́sìn bákan náà pé tá a bá ń ṣọdún léyá ó ní tíjọba ń ṣe fún mùsùlùmí tá a bá ń ṣọdún kérésì ó ní tíjọba ń ṣe fún kìrìsìtẹ́nì ìjọba sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé àná ẹ̀sùn ní ẹ̀ẹ̀jì tó ṣùgbọ́n bàtà àti jí tá a ti béèrè pé àwọn ò mọ̀ láìda ni pé àwọn sì ti mọ̀ láìda ìjọba wá ṣe bẹbẹ wọ́n fi tọdún ìṣe àkọ́kọ́ tí wọ́n sọ pé fún ọdún ìṣẹ̀ṣe ìjọba fi àpò rẹsì aláàdọ́ta ìwọ̀n ní ọ̀nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 bags ní ìjọba fílẹ̀ fún gbogbo olóòṣà nípínlẹ̀ Ọ̀ṣun wọ̀ pé ká fi ṣọdún ìṣẹ̀ṣe 50 kg ó yẹ kí àtẹwọ́ yìí jù bẹ́ẹ̀ yẹn lọ àbẹ́ ẹgbàá rí ni ṣé ẹgbàá rí nígbà àwọn nọ́ọ̀sì ni ó máa ṣáájú kò sí ìpínlẹ̀ kankan Nàìjíríà pé wọ́n ń ṣọdún ìṣẹ̀ṣe tíjọba wa ní òun náwó sí ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́yìn pé wọ́n tún wá ní wọ́n fún wa ní àwọn àpò rẹsì yìí ìjọba tún wá ṣe bẹ́bẹ́ o ìjọba ní Àtàndá ó tún lè máa mú owó tí ò tó nǹkan láti pín ìrẹsì yìí kiri wọ́n bá tún fowó ọkọ̀ sí pé ká máa fi pín ìrẹsì kiri gbogbo ìletò nígbà tí wọ́n wá parí rẹ̀ wọ́n láwọn ti ṣètọ́dún yìí o ìgbàgbọ́ àwọn ẹni táwọn làwọn ṣe ètò ń bọ̀ àwọn sì ti ṣe é síwájú wọ́n ní ṣùgbọ́n àwọn ti ṣe ìgbà kan lẹ̀ tọ́tọ́ náà bá ní kó rí bẹ́ẹ̀ táwọn ṣe é tọ́nà bá sì tún ní kó rí bẹ́ẹ̀ pẹ́lòmíràn ló ṣe é wọ́n ní wọ́n lè yọ kúrò ní ìwé mọ́ kó ti di láíláí ní ìjọba tó bá wà nípínlẹ̀ Ọ̀ṣun ni ó máa náwó sí ẹlẹ́sìn ìbílẹ̀ fún ìṣẹ̀ṣe. Ẹ bá mi ṣe ìmọ̀ọ̀lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. ìmọ̀ọ̀lẹ̀ ìmọ̀ọ̀lẹ̀ ìmọ̀ọ̀lẹ̀. ìlọsíwájú kọ́ máa dé bá wa káwọn ọmọ yọ̀ náà dùn wá ọ̀ká lẹ́rẹ́ nígbó ẹ̀kú àkìtàsé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dọ́jà ọ̀run ní gbósùn látètè òṣùmọ̀rì ẹ̀gọ́ gbogbo ọlọ́run kẹ̀ bẹ́bẹ́ jábọ́lọ́mi jọ́ máa déjì ògbè lọ́rọ̀ ọ̀run àmórí àgbà àbíṣokúrọ̀ aka ìgbòdù lábíṣokúrọ̀ aka àṣẹ̀rọ̀ ọlálẹ́kùn òmìnìkún àbàtàkùn létí òkun abókọ̀ ọkùn mọ́ lẹ́nu títí akọ ajá lọ́lá akọ àgbàlá lóṣù ọmọ ìbókùn ọmọ ẹni a máa bí dẹ ọmọ ẹni lọmọ ẹni jẹ́ ọmọ ẹni ìṣèdí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ amúlẹ̀kẹ̀ àbí lọ́mọ ẹlòmíì lápá tẹni ní máa wù ní jọjọ jábólò ní àbára pa jábó lẹ́sọ̀ ọ̀kà pa
eléyìí tí wọ́n júwe rẹ̀ kúkú kóró ń pa ẹ̀bọ̀ wọn ní kó ṣe ó ti bẹ̀bọ̀ ń de orúkọ ìṣẹ̀ṣe àwa náà gbẹ̀bọ̀ ń bẹ̀ àti orúkọ àti kúṣe ní bùjẹ́mà ikúṣe ní bùjẹ́mà sẹ́nìmọ́ àrùnṣe ní bùjẹ́mà sẹ́nìmọ́ gbogbo bí so ní bùjẹ́mà sẹ́nìmọ́ àṣẹ agbẹ́jù nílò sọ́rọ́ àbọ̀rà rẹ̀ ti débi abẹ́rẹ́sùn lílò yábáyé gbogbo tó ní a máa jẹun kí ayé jẹ́gẹ̀rẹ̀ tán ayé tutù bọ̀ ayé di jẹ́gẹ́dẹ́ ọ̀gẹ̀ tó bá ti pọ́n o tó bá ti dẹ̀ ara kì í ní mọ́ àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. mo kí ọba aṣọ kí ẹni ọlá ọkùnrin àwa oníṣẹ̀ṣe pátápátá kú oríire kú ọjọ́ ìlú. mo kí ọdún ìṣẹ̀lẹ̀ ṣì ń tẹ̀síwájú ní ìpínlẹ̀ aṣojú Ọ̀ṣun láti gómìnà àgbáyé ẹ má bá wa kálọ. His Excellency Senator Adémọ́lá lọ́rọ̀ ní Jackson Adeleke tí honourable commissioner wa tí wọ́n bá ṣojú rẹ̀ ọ̀rọ̀ fáfá òkè mo kí gbogbo àwọn èèyàn jàǹdùjàǹdù tí wọ́n wà nígbà mo ti ara Dr. Àtàndá àti Àbáyẹmí Ẹlẹ́gbẹ̀rún mo fi kí gbogbo yín mo sì kí gbogbo àwa lọ́balọ́ba tí wọ́n bá mi kọ́ wọ́n rìn láti wá ṣojú bàbá wa ọba Òbèkú tilẹ̀ Ìjẹ̀ṣà His Imperial Majesty Ọwá Clement Ajímọ́kọ́ the third tí àwa ṣojú wọn á fi ẹsẹ̀ kẹyà mo kí bàbá wa Àtaọ́jà ti kó ìṣòro tí wọ́n wá ṣojú wọn mo sì kí bàbá wa Ọọ̀ni Ọ̀fífẹ́ tí wọ́n bí aṣojú nígbà náà pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba tí ẹ wà nígbà tí àwa gbé ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe lárugẹ. Èdè wa àti àṣà wa ní ìṣẹ̀ṣe wa. Tí a bá rí ọbakọ́ba ní ilẹ̀ Yorùbá tó bá ń tàpá sí àṣà wa àti ìṣe wa tàbí tó bá ń fi ojú àṣà wa gbolẹ̀ irú ọba bẹ́ẹ̀ àdúrà la lè máa gbà fún wọn kọ́lọ̀ òun yí wọn lọ́kàn padà kí wọ́n má ya ọba kótílétà. Olóyìnbó ń pe nǹkan kan ní identity èyí tí ó ń jẹ́ ìdánimọ̀ ní èdè Yorùbá ẹ̀dá tó bá ti sọ ìdánimọ̀ ẹ̀dá nù ó ti kú. Ìdánimọ̀ wa làṣà wa ìdánimọ̀ wa òun ni ìṣe wa. Ara ìṣe wa àti àṣà wa ní èdè tá à ń sọ oúnjẹ tá à ń jẹ aṣọ tá à ń wọ̀. Òun ló ń dá wa yàtọ̀ láàrin ewúrẹ́ àti àgùntàn ló dá wa yàtọ̀
sí ọmọ Ìgbò sí ọmọ Haúsá kódà òun ló dá wa yàtọ̀ láàrin àwa àti ará Chinese àti ará India ṣùgbọ́n nígbà tí a bá ti tàpá sí àṣà àti ìṣe wa tá à ń sọ yìí a ò ní nǹkan kan tá a fi ń dára wa mọ̀ wọ́n. nǹkan tá a lè ṣe tá à ń gbìyànjú tá a lè ṣe náà ni wípé ká máa gbé ìṣe àti àṣà wa lárugẹ. ṣé rí àwa ọba àṣà la balẹ̀ lórí mo ń sọ ó dẹ̀ rẹ́dì láti take up an argument or debate pẹ̀lú ẹni ọba nílẹ̀ Yorùbá ọba tó bá lòun ba lórí ẹ̀sìn kì í ṣọba àṣà àti ìṣe wa ló balẹ̀ lórí. ṣe rí tí a bá ti fẹ́ kí àṣà wa parun àti ìṣe wa parun àsìkò rèé tá a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé lárugẹ. ẹgbẹ́ Traso ikú iṣẹ́ takuntakun Elédùmarè a máa fún yín ṣe kò ní rẹ̀yìn kò ní sún yín. ọba tó bá ti ní wípé ìṣe àti àṣà àwọn ọba wa lòun fẹ́ fi máa ta yín ẹni kò kọrí sí yẹn lárúbáwá kó lè máa gbé bẹ̀. ṣe rí ẹjọ́ bẹ̀rẹ̀ láti di orúkọ wa. orúkọ tá à ń jẹ́ òun ló dá wa yàtọ̀ sí ẹni ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè àgbáyé. tí a bá gba orúkọ yìí lọ́wọ́ ẹ tá a fún ẹ ní orúkọ ẹ̀yà míì tínú ẹ ń dùn ó ti sọnù. orúkọ ẹni kó kọ́kọ́ lọ wá kàn kó wárí nígbà tó bá wárí kó wá wá ìtàn ìdílé bàbá ẹ kó wá kàn torí wípé nínú ìtàn ìdílé bàbá ẹ ló ti máa mọ nǹkan tó gbé ẹrọ tó gbé ẹrọ tó o bá gbé ìtàn onítàn lọ́wọ́ tó ń pọnlé o ti kúrò ní ayé torí wípé tí àwọn lárúbáwá bá kóra wọn jọ lẹ́nìí tí wọ́n ń nawọ́ sí ọmọ ìyá wọn ò ní nawọ́ sí wọn torí wípé wọn mọ̀ ẹ́ rí òyìṣẹ́ ọmọ ìyá wọn. tí àwọn Chinese bá kóra wọn jọ lẹ́nìí tó gbọ́ sáàárín wọn tí wọ́n ń kóra wọn lé wọn ń pọ́n ẹ lé torí wípé o kì í ṣara wọn. Yorùbá bọ̀ wọ́n ní pẹnipẹni àti sẹ́ńtà pẹ̀. ohun tá a bá ní la gbọ́dọ̀ pínlẹ̀ la gbọ́dọ̀ gbé lárugẹ. àṣà àti ìṣe wa àwa la ní. Yorùbá ní àṣà àti ìṣe wa. Yorùbá ó kọjá èdè nìkan tá a mọ̀ sí. Tẹ́ bá bi àwọn èèyàn wípé èdè wo ló ń sọ wọn ní Yorùbá. Tẹ́ bá bi Yorùbá nìyẹn o. Tẹ́ bá bi ọmọ Yorùbá pé èdè wo ló ń sọ wọn ní Yorùbá. Yorùbá kọjá èdè. Oníorí ọ̀fẹ́ láti sọ fún mi lónìí wípé ìṣe ìwà ní Yorùbá èyí tí olóyìnbó pè ní way of life
ìṣe àbáláyé yìí ló dífá fún ìṣẹ̀ṣe. Ara ìṣẹ̀ṣe yìí ni bá a ṣe ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀, bá a ṣe ń wúwà, bá a ṣe ń kí àwọn òbí wa, bá a ṣe ń jẹun, bá a ṣe ń gbéyàwó, bá a ṣe ń bára wa lò pọ̀. Ara nǹkan tó wà ní ìṣẹ̀ṣe nìyẹn. Ìṣẹ̀ṣe àwọn bàbá ńlá wa gbìmáwò. Láfikún, màá fẹ́ ká máa rántí kinní kan wípé tí wọ́n bá bi wá wípé ta ni bàbá ńlá wa, kò sí ọmọ Yorùbá tí ò mọ bàbá ńlá ẹ̀, tí ò mọ̀ràn bàbá ńlá ẹ̀. Èyí tí ò bá ti mọ̀ kó lọ lé kó lọ béèrè. Ìdí rèé o. Àwọn òyìnbó, àwọn Chinese, àwọn Indian, àwọn Lárúbáwá, gbogbo wọn pátápátá ló ní ìran bàbá ńlá wọn tí wọ́n sì ń pọ́nlé. Ó ní orí ọ̀fẹ́ láti dàgbà ní ìlú Amẹ́ríkà. Ní gbogbo ìgbà tí wọ́n ń dàgbà ń bẹ̀, èrè àwọn bàbá ńlá wọn wọ́n máa ń gbé káàkiri, tí àwọn arìnrìn àjò àti àwọn àlejò tó bá wá sí Amẹ́ríkà wọ́n tún bá wọn ya fọ́tò, wọ́n bá àwọn èrè yìí ya fọ́tò, wọ́n tún post ẹ̀ sórí ayélujára. George Washington, Thomas Jefferson, gbogbo àwọn bàbá ńlá wọn tó ti lọ bí 100-200 sẹ́yìn, wọ́n gbé èrè wọn kalẹ̀, àwọn èèyàn bá wọn ya fọ́tò. Tí àwa bá bẹ̀rẹ̀ àwọn bàbá ńlá ti wá kalẹ̀, a máa ń fi wọ́n ṣe ìyẹn ni. Nǹkan burúkú pátápátá ni. Nítorí wípé ní 100 ọdún sí àsìkò tá a wà lónìí, kò sí ẹnì kankan tó wà nígbà ìtawọ̀ àlẹ́ ayé mọ́. 100 ọdún tábà bèrè fún orí ọ̀fẹ́ lọ́dọ̀ náà kẹsàn wípé 100 ọdún ó ní ọdún mẹ́wàá 110 years sí àsìkò tá a wà yìí. Ẹni bá wà ní ayé máa fún ní 100. Máa fún ẹgbẹ́ mi kan ẹ wá bá mi lára àwọn táwa níbà yín ni o. Ibo ni mò ń lọ, ibi tí mò ń lọ rẹ̀. Honorable Commissioner, ibi tí mo lọ rèé. In 110 years tí gbogbo wa ti lọ, a ti wá di ancestor, àwa náà ti di bàbá ńlá. Nígbà tí àwọn ọmọ tá a bí sílẹ̀ táwọn náà ti, àwọn ọmọ tó bí àti àwọn ọmọ tó bí, nígbà tó bá fẹ́ wá rántí wa, kí wọ́n máa rántí wa síbi ṣúgà bẹ́ẹ̀. Títorí kó má bàa rí bẹ́ẹ̀, àwọn bàbá ńlá ti wá tá a gbọ́ wípé wọ́n ti lọ, ká rántí wọn sí rere, ká bọ̀ wọ́n, ká ọ̀nà wọn. Bàbá kìlọ̀ kìbọ̀, bàbá ńlá tèmi ò sí nílẹ̀ Lárúbáwá o, bàbá ńlá tèmi ò sí ní China, bàbá ńlá tèmi ò sí l'Amẹ́ríkà. Ìlú Ìkólé ni bàbá ńlá tèmi wà, tí wọ́n ti gbébẹ̀ rí, tí wọ́n tẹ ìlú Ìkólé gbé.
àwọn lèbi á máa rántí tí màá sì máa ṣe ìpèsè fún wọn tí màá máa ti ara wọn bá Elédùmarè sọ̀rọ̀ bó bá wù ẹ́ kò ní òkú mọ̀ ń bá sọ̀rọ̀ iye tiẹ̀ nìyẹn torí wípé bí mo ṣe sọ mọ̀kànmọ̀kàn lóye ń kànyàn àwa náà ń padà bọ̀ wá di baba ńlá. ní àkójọ fún wa láti lè rí ètò yìí ṣe dáadáa ẹ jẹ́ ká mójútó ìṣe àti àṣà wa ìṣe àti àṣà wa ó ti ṣe kókó ní gbogbo bí ká bá dé lórílẹ̀‐èdè àgbáyé ìṣe àti àṣà fi máa mọ̀ wá àwọn ọba ìṣe àti àṣà la gbé lọ́wọ́ nígbà tá a bá dèrò òyìnbó tá a wọ agbádá tá a kó lẹ̀kẹ̀ sọ́rùn ilẹ̀kẹ̀ tó jọjú tá a gbé adé sórí a máa dáyàtọ̀ láàrin àwọn èrò tó wà nílùú òyìnbó nígbà tí wọ́n bá wá béèrè question òyìnbó á béèrè pé ṣé ọba nìyẹn àwọn tó bá jẹ́ Yorùbá ń bẹ̀ ló máa jẹ́ kẹ́mọ̀ wípé ọba ni àṣà wọn ló rí. We are custodian of culture àwa ọba a kì í ṣe custodian of religion àbá lórí Quran àbá lórí Bible. Nǹkan tó burú tí ò dáa ni kí ọba máa gba ojúṣe wòlíì àtàwọn rẹ́fẹ̀rẹ̀nì ṣe nínú chọ́ọ̀chì wọ́n gbàṣẹ wọn ṣe ọba tó bá ń gbaṣẹ́ ìmáàmù ṣe tó ń gbaṣẹ́ ṣèkì ṣe owó ti wọnú ẹ̀ ni ó fẹ́ gbowó ni owó ìmáàmù ẹ jẹ́ ń gba nǹkan wọn. ẹ bá ń ṣe kábíyèsí fẹ́rẹ́ adé. ẹ má gbaṣẹ́ wọn ṣe ọ̀tọ̀ ní nǹkan tá a balẹ̀ lórí ìṣe àti àṣà la balẹ̀ lórí and that is why tó fi ní we are custodian of cultures wọ́n sọ wípé custodian of religion ni wá o ọba tó bá ń kọ́ ti Bible ohun tó fẹ́ jẹ́ ló ń wá o ọba tó bá ń kọ́ ti Quran má ṣe bẹ́ẹ̀ o tó bá ní Quran tó mọ Quran tó ní Bible tó mọ Bible sí kọ̀rọ̀ yàrá ẹ̀sìn tí ọba yàn láàyò inú yàrá ìlú wà má gbé ẹ̀sìn kan lórí ìkan ìlú tó balẹ̀ lórí kìrìsìtẹ́nì wà ń bẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ má gbé kan lórí ìkan kódà tí a bá tẹ̀ ní ìlànà òfin tó dá Nàìjíríà kalẹ̀ tó gbé Nàìjíríà kalẹ̀ òfin tá a ní lọ́wọ́lọ́wọ́ right now 1999 constitution kò fàyè gbà 1999 constitution section 38 ó lòdì sí kí ọba gbé ẹ̀sìn lọ́wọ́ kó fi ẹ̀sìn kan nìkan ó lòdì sí kì í ṣọba ọba ló yẹ ká máa bá nídìí wípé o fẹ́ máa fi àṣà àti ìṣe fi máa ta yín kó máa pa wọ́n kan lẹ́lẹ́bọ kó máa pa wọ́n kan ṣà kó máa ní kíní kan ṣe ọlọ́run ọba ní kó gbàgbọ́ kò tọ́ sí ẹlẹ́nu òyìṣe máàmù òyìṣe ṣèyíkì òyìṣe àfáà bí ṣe àfáà bá wù ṣe fàpèrè lẹ̀ kó pa mọ́ṣáláṣí lọ. ẹ bá ṣe kábíyèsí kó bá lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó bọ̀wọ̀ ní nǹkan. sẹ́rí kì í bínú ọmọ àlè yẹn ń kọ̀ sí ẹ̀ àti rọ́pọ̀lọpọ̀ nǹkan yìí lórí ayélujára tó jẹ́ wípé
ọba òun akànṣe a máa tẹnu àbòsí a máa tẹ́ńbẹ́lẹ́kún àṣà àti ìṣe wa ìwọ tó yẹ kó o máa pọ́nlé mo fi àsìkò yìí mo fi rọ gbogbo ọba mo bẹ gbogbo ọba iṣẹ́ àti àṣà tá a balẹ̀ lórí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pọ́nlé ẹ jẹ́ ká gbéga torí wípé onígbà ló ń pè báyìí lọ́kùnrin kọ́mọ ádámọ̀ tó bá fi kó dọ̀tí o nígbà tó o bá yẹ̀yẹ́ àṣà wa níwájú lárúbáwá nígbà tá a bá délẹ̀ lárúbáwá wọn ní bá wa pọ́nlé nígbà tó o bá yẹ̀yẹ́ àṣà wa níwájú àwọn òyìnbó tá a bá dèlú òyìnbó wọn ní pọ́nlé ṣùgbọ́n nígbà káwa gangan tá a jẹ́ olórí aláṣà custodian of culture alákòóso àṣà tá a pọ̀ nǹkan wálé tá a bá gbedele òyìnbó wọn bá wa kọ́lé. àbíyèsí o ẹ̀ṣẹ̀ o. wọn bá wa kọ́lé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kún àṣà wọlé sórí pé tẹnitẹni àkísà ń ta àtàn ẹ̀yin tíráṣò ẹ̀ṣọ́ ajúyéṣe aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣọròmọ́rò làwọn aṣọròmọ́rò àti ṣètọ́dún yìí aṣẹ̀mí àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lórí ẹ̀ látàrí ẹ̀ mo fi kí gómìnà wa ọlọ́lá jùlọ aṣíwájú Ẹdẹ aṣíwájú of Ẹdẹ land. His Excellency Senator Dr. Ademola Adeleke Maale wípé kò ní rẹ̀wọ̀n kò ní sún wọn pẹ̀lú ògo Ọlọ́run ọba pẹ̀lú agbára Elédùmarè tó dá ọjọ́ pẹ̀lú agbára Elédùmarè tó dá òun gbogbo bá bá ṣe fẹ́ ní second time wọn Ọlọ́run á gbà fún wọn. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. oríire o. agbẹ́rù lọ́rọ̀ sọ̀kalẹ̀ wá tó lé ayé ṣe ẹ̀lọ́rọ̀. Ifá ìwọ lọ́ba tó tóbi àró ìwọ lọ́ba rẹ̀ bí oṣù ìwọ lọ́sùn káàdì inú òkun làwọn abẹ́lẹ́lẹ́ wọnú àgbo ẹ̀là ẹ̀làrọ̀ sọ̀kalẹ̀ wá tó lé ayé ṣe ẹ̀làrọ̀. Ifá ní ìgbà abẹ́rẹ́ wọn ọ̀tọ̀kọ́ ìgbà àràwò tó sù ọ̀kan ṣoṣo àràbàlélẹ̀ bá òṣùṣún alúwàfẹ́ràn mi tí ń tọ̀rù bọ̀ àṣílẹ̀ ayé ìrànlẹ̀ rán mi wá èmi kí mo ránra mi àfẹ́lọ́wọ́ ẹni tọ́ra mi wá àtúpà lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba táyé rọ bí agogo ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní ọba tó fi sánmà tó fi ṣe aṣọ òbúra ẹjẹ́ pé kábíyèsí Elédùmarè lẹ́yìn tí a júbà fún Ọlọ́run Elédùmarè tán àdúbà fún Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín alágbàwí gbogbo àwọn adúláwọ̀ kí Olódùmarè kó jẹ́ kí àdúrà wa gbogbo àlénìí wọ́n lè ká ṣe ìwúre fún gómìnà wa ọlọ́lá jùlọ Nurudeen Jackson tí wọ́n jẹ́ gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olódùmarè á fi ìrìn àjò wọn lé wọn lọ́wọ́ má jẹ́ kí wọ́n ṣìṣe láyé orí wọn má jẹ́ kó gbàbọ̀dọ̀ aburú ayé má jẹ́ kó tọ́ sí wọn èdè ayé má jẹ́ kó dì wọ́n àtàrà bẹ́ẹ̀ súre fún ìjọba àpapọ̀ Nàìjíríà lápapọ̀ Olódùmarè á bẹ̀ yín orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ ká ṣìṣe níbẹ̀ olórí wa Bọ́lá Ahmed Tinubu Olódùmarè bá ní dá wọn sí ìrìn àjò ayé wọn má jẹ́ kó pin lójijì gbogbo àwọn tí wọ́n tukọ̀ Nàìjíríà pátápátá òbúrú ayé má jẹ́ ṣẹlẹ̀ sí wọn gbogbo àwọn tá a wá jẹ́ ọmọ Nàìjíríà lápapọ̀ Olódùmarè má jẹ́ kí nǹkan kó ṣe wá àsúre fún gómìnà wa ọlọ́lá jùlọ bàbá wa Adémọ́lá Adélékè Nurudeen Jackson gbogbo tí wọ́n náwó sí ẹjọ́ tó wọn lọ́wọ́.
Ifá ní olóríire là á pé fá. olóríire là á pé fá. Òjòdú èdè là á podù. Ọba àgùlà kò sálá. Ọmọ akọ́kọ́ balẹ̀ wọ́n làwọn ò sí fámá. ọmọ akọ́kọ́ balẹ̀ wọ́n làwọn ò sí fámá. Ọmọ òsà kò sálẹ̀ wọ́n làwọn ò sì sàmà. ọmọ òsà kò sálẹ̀ wọ́n làwọn ò sòsà. Nurudeen Ọ̀rúnmìlà ní gbogbo ayé ni ó sì hàn o. ní gbogbo ayé ni ó sì hàn. Èrò gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó sì hàn o. gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó sì hàn. Ọlọ́fẹ́ ni gúnugún jẹbọ. ọ̀fẹ́ ni gúnugún jẹbọ. Ọ̀fẹ́ làkàlàmàgbò jòkó. ọ̀fẹ́ làkàlàmàgbò jòkó. Ọ̀fẹ́ ni lékèlékè gẹ̀ẹ́sì tiẹ̀ tí ó ra. ọ̀fẹ́ ni lékèlékè gẹ̀ẹ́sì tiẹ̀ tí ó ra. Ìrìnàjò ọlọ́lá jùlọ wa Nurudeen Jackson gbogbo ń tẹ̀lé ọwọ́ yóò tó. Ìṣẹ̀dá yóò rọ̀ mọ́. Ẹ̀yìn rí ìjákulẹ̀. Ifá ní orígbó orí ewu. orígbó orí ewu. Ilẹ̀ gbó ilẹ̀ àwọ̀sà. ilẹ̀ gbó ilẹ̀ àwọ̀sà. Ìdígbó ìdíkàrẹ́. ìdígbó ìdíkàrẹ́. Adúlá fún gúnugún ọmọ olójògbò lóró. Ibà gbogbogbò olódògbò. Ìgúnugún wọn kì í kú léwe. Ìgúnugún wọn kì í kú léwe. Ọ̀gẹ̀rẹ̀. Bí àṣà ìdarúgbó. àṣà ìdarúgbó. Ó tẹ̀lé. Ètò lè mú yín má débẹ̀ ó ní ẹ̀mí. Ayé ò ní jágbà lọ́wọ́ yín. Ayé ò ní jẹ́ mẹ́yìn gbà. Gómìnà wa ọlọ́lá jùlọ Nurudeen Adémọ́lá Adélékè. Ayé ò ní fi. Ayé o. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ẹ̀láìbọ́rú ẹ̀láìbọ́yè ẹ̀láìbọ́yè fún ṣíṣe gbogbo àtọ́ àṣírí ìwọ̀rìwò fún. Mo sì bá ọmọdé, mo sì bá àgbà. Mo sì bá yá mi, mo sì bá bàbá mi. Mo sì bá ẹ̀yin ládéládé ẹ̀wà lórí ìjókòó nígbà yìí. Mo sì bá bàbá Fáfá, mo sì bá gbogbo yín o. Ẹ̀yin ìyá wa, mo sì bá yín o. Irú nǹkan tí mo fẹ́ sọ kò sí nǹkan tó pọ̀ jù bí kò tẹ̀sí wípé bàbá wa kan ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ni bá wa sọ̀rọ̀ àwọn ni wọ́n rẹpísẹ́ǹtì bàbá wa wá wọ́n ní wípé kí àwa lọ́balọ́ba ká mọ̀ yìí pé ká mọ ibi tá a jókòó sí kí la jókòó lé lórí àgbà sàtífíkètì lórí religion sàtífíkètì wa tá a gbà lórí ìṣẹ̀ṣe ló dálé lórí níbi ṣe irú àwa dẹ̀rẹ̀ opó fáná fi dí wa tẹ́ bá gbọ́ Farouk Adésọjí Fárọ̀mádé Fábọ̀wálé opó fáná fi dí wa wọn ò dẹ̀ bí wa dá wọn ò bí irú àwa ìdá ká má rúbọ ká má ṣe tutù ètùtù wa ó máa gbà ó orí wa ò ní jábọ́ mọ́ wa lọ́wọ́ àwa tá a péjú lọ́dún yìí àwa náà la tún máa péjú lọ́dún tí ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá sí olórí tẹ́jẹ́ tí wá sóò tẹ́ ṣe olórí gbogbo nǹkan tí àárín tínú wa ń dùn yìí Ọlọ́run ní gbọ́pọlọ náà lọ́wọ́ yìí o Ọlọ́run ní gbọ́pọlọ lọ́wọ́ yìí Ọlọ́run bá a dúró tì ẹ máa ṣe o mo tún fi àsìkò yìí sọ fún Ọlọ́run àti àwọn onílẹ̀ kí wọ́n jọ kán gbàdúrà wa lọ́sùn state lórí ọ̀rọ̀ gómìnà wa sẹ́nitọ́ Adémọ́lá Adélékè Nurudeen Jackson Ọlọ́run kó fi gbàrọ̀ lọ́rùn o Ọlọ́run kó fi gbàrọ̀ lọ́rùn o èyí ò lè wà láyé kọ́ mọ́ lọ́ta ọgbọ́n àwọn olè yàrá dá sí àrí ọba kan tó ń fún bàbá ńlá wa kan ní lẹ́nujọ́ mẹ́ta à ń gbọ́ àjẹjẹ́ nílé náà pè ló bá ń fún bàbá wa kan ní 48 hours irú àrífẹ́ wo ló lè tẹ́lẹ̀ yìí 48 hours bó o ẹ̀ta bá ní kí gbogbo wa máa dáhùn ká ní ká máa fèsì gbogbo íńtánẹ̀tì ló máa laná gbogbo tí ó máa mú ẹ̀mí ìgbéraga bá wa Ọlọ́run yọkù lára wa o. Mọ́tì àrọ́rọ̀ ẹ̀mí ìgbéraga. Orí ẹ̀mí ìgbéraga máa ta nǹkan jẹ́ ni. Àwa gba àdúrà fún Sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè. Ọlọ́run ẹ̀yin tẹ́ láyé o. Ẹ bá mi ṣàánú wọn o. Ẹ jẹ́ kó rí gbà wọn lò ó. Gbogbo ibi tí ẹ̀tọ́ wọn há sí pátápátá. Ẹ̀yin tẹ́ láyé ẹ bá mi gbà lé wọn lọ́wọ́. Eléyìí tí mo wí àrọ̀ ma. Àṣẹ́gun. Orí ẹ̀bẹ̀ o. Àti àgbàlagbà oyún náà àti àṣẹ ẹ̀dí mo rí bà lónìí ẹ jẹ́ kí
mo rí ba Elédùmarè ọba àjíkí Èdùmarè ọba àjíkẹ́ ọ̀gẹ̀gẹ̀ ọba tí ń gbélé ayégún òkìtìbíìrì ọba tí ń pọjọ́ kúdà ọba àwọn ọba àlàfúnfúngbò ọba títí ayé lọ gbére ọba tí ọmọ bẹ́ẹ̀ gbàtà bá ń bẹ èyí tí ó sì tún máa wà nígbà tá a bá sí mọ́ kábíyèsí Olódùmarè. kábíyèsí Olódùmarè. mo rí ba gbogbo orí adé tó wà níjókòó mo rí ba bàbá mo rí. èyí ni ohun tí Ifá bá wa sọ ọdún ṣe ti ọdún èyí nínú odù mímọ́ ògbè lọ́wọ́ ọ̀tún ìwòrì ní ọwọ́ òsì tó jẹ́ orí kejìdínlógún nínú odù Ifá tí àwọn awó tó ń pè ní ògbèwẹ̀yìn. Ifá bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n sì kì wá nílọ̀ bákan náà ní Ifá gbà wá ní ìmọ̀ràn. Ifá jẹ́ kó yé wa nínú odù Ifá ògbèwẹ̀yìn. Ifá ń pè takọtabo tọkùnrin tóbìnrin tí onílé tí àlejò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ifá ń pè wá sí àkíyèsí pé bí a bá ti ń lọ kí a máa wẹ̀yìn wò. Bákan náà àfojúsùn wa tí ń bẹ ní iwájú wa kí a má kárí ọkàn kí a má jẹ́ kí ó sú wa. Ifá bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ pé gbogbo nǹkan tí a bá ń ṣe bóyá dáadáa ni àbí aburú ni pé ayé kò ní gbàgbé kí a gbìyànjú ká tẹ̀lé ohun tí Ifá bá wa sọ. Ifá ní ògbèwẹ̀yìn wò bájà àrí ọba àpákún. Ifá ń tẹ̀síwájú. Ifá gba gbogbo àwọn ọ̀dọ́ nímọ̀ràn láti máa ba ìtọ́ àwọn àgbà wò. Bákan náà ni Ifá sì ń gba bá àwọn àgbà náà láti máa pe àwọn ọ̀dọ́ sí àkíyèsí kí wọ́n máa tọ́ wa sí ojú ọ̀nà èyí tọ́tọ́ àti èyí tí ó yẹ ní gbogbo ìrìn àjò wa, pàápàá jùlọ àwọn olóṣèlú kí wọ́n máa fi ti aṣíwájú ṣe kí wọ́n mọ̀mọ́ sánpa táǹkù lẹ́yìn nínú gbogbo ìrìn àjò tí wọ́n bá fẹ́ máa rìn. Ifá ní bàbá yóò bí Ifáwùyí lọ́mọ ìrọ̀mọlẹ̀ kò ní sá ní ọmọkọ́mọ lọ́wọ́ òbí wa. Bákan náà Ifá tẹ̀síwájú. Ifá sọ̀rọ̀ lórí àmójútó gidigidi pé kí á ní àmójútó gidigidi ká sì máa pọ́n àlejò lé kí á máa ṣe àlejò dáadáa kí a bá àlejò tí a bá ní àlejò kí a máa ṣe ìtọ́jú àlejò bó ti tọ́ àti bó ṣe yẹ torí pé gbogbo àlejò tí a bá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹ̀mí àti ṣe wá lóore ṣùgbọ́n nínú àpọ́nlé tí a bá ṣe fún wọn bí a bá ṣe kẹ́ wọn sí ènìyàn sọ bóyá oore tí wọ́n ní láti ṣe fún wa bóyá wọn ó ṣe tàbí wọn kò ní í ṣe. Ifá ní kí a má ṣe àfojúdi ká máa tọ́jú àlejò dáadáa kí ọ̀rọ̀ wa kó má dàbí ọ̀rọ̀ ẹni tí ó fi ẹran ikún gba ẹran àgbọ̀nrín sọnù. Ifá kò ní jẹ́ kó rí wa kó nù wá. Ifá ń tẹ̀síwájú bákan náà ní Ifá gbà wá nímọ̀ràn gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti mójútó owó orí ní sísan kí a máa sanwó orí wa ní àsìkò tọ́tọ́ àti èyí tí ó yẹ. Ifá ní àwọn kan ń bẹ ní ìpínlẹ̀ yìí tó jẹ́ pé wọn ò fẹ́ láti san owó orí tó sì jẹ́ pé nípasẹ̀ ojúṣe wa tá a bá ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ yìí ìní yóò mú kí àwa náà ká máa rí oore ọ̀fẹ́ àti àǹfààní tó jẹ́ ẹ̀tọ́ tiwa gbà ní ọwọ́ ìjọba. Èyí ni ó mọ̀ ká máa rí èrè ìjọba jẹ́ ní gbogbo ìrìn àjò wa fi ẹran àgbọ̀nrín nù. Ifá ń tẹ̀síwájú rẹ̀. Ifá jẹ́ kó yé wa wípé àwọn ìṣòro kan bẹ tí à ń kojú ní ìpínlẹ̀ Ọ̀ṣun bíi ìṣòro ètò ààbò, ìṣòro àìlera. Ifá ní à ń kojú àwọn ìṣòro wọ̀nyí. Ifá wa ní kí a fi ọkàn wa balẹ̀ kí a má kọnú ká má fòyà. Ifá ní ìjọba tí ń bẹ lóde yìí wọ́n ó ṣiṣẹ́ lórí gbogbo ẹ̀ tí a ó sì padà dúpẹ́ ayọ̀ lórí gbogbo ìṣòro tí à ń kojú. Ogbè tí ń wo ẹ̀yìn sàn pé gbogbo ìṣòro kíṣòro tó ní èwo. Olú Àgbájé Ifẹ̀ tí wọ́n sọ ju fún kábíyèsí bàbá. Ní àkọ́kọ́ mojúbà akọ́dá mojúbà aṣẹ̀dá
ojúbà ọ̀kànléníwó irúnmọlẹ̀. mo tún wá júbà bàbá mi Ọ̀ọ̀nìrìṣà. kábíyèsí o. wọ́n pẹ́ lórí àpèrè wọn. mo fi àsìkò yìí kí gbogbo lọ́balọ́ba tó wà ní ìkàlẹ̀ network of obas mo kí yín o ajẹ́ yín sí o. mo kí gbogbo ẹ̀yin Twaso up Twaso. ìṣẹ̀ṣẹ̀ àgbà. up Twaso. ìṣẹ̀ṣẹ̀ àgbà. up Twaso. ìṣẹ̀ṣẹ̀ àgbèrà. bàbá wa Ọ̀ọ̀nìrìṣà wọ́n ní kí n dáadáa àwọn gan ló fẹ́ wá tí gbogbo wa mọ̀ pé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣẹ̀ púpọ̀ wọn yìí fi ìṣẹ̀ṣẹ̀ ṣeré lótú Ifẹ̀ bàbá ní kí n dáadáa pé àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rò ní sáwọ́ àsọ̀mọ́rò a ní pẹ̀lú lọ́dún tó ń bọ̀ o. bàbá ní kí n pé ní nǹkan ti bàjẹ́ láti ṣàlẹ̀ wá torí ó ní nǹkan tí adìyẹ ń jẹ kágbàdo tó wáyé àwọn ẹ̀sìn àjòjì tí ó wọlé Yorùbá nígbà wáṣẹ̀ òun ló gbàgbára àṣẹṣe bàbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Twaso ẹ̀yin lẹ́ ń bá wa rà padà wọ́n ní ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o wọ́n lè ṣe gan ní fún àpẹẹrẹ ní àtijọ́ àwọn baba ńlá wa wọn yìí wọ mọ́tò kan tó débi tí wọ́n ń lọ wọn yìí wọ mọ́tò tó bá ti ṣe pààyà nínú yàrá wọ́n ti débi tí wọ́n ń lọ tó bá ń lọ ìlú òyìnbó wọ́n ṣe pààyà wọ́n ti débi tí wọ́n ń lọ ṣùgbọ́n ogun agbára yìí bàtà wọn ẹ̀sìn àjòjì dé wọ́n ní kí wọ́n lọ́ọ́ máa dà sómi gbogbo yẹn ló fa ìfàsẹ́yìn fún ìṣẹ̀ṣe wa ẹ̀yin Twaso la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o bàbá fún yín wọ́n lọ́pẹ́lọpẹ́ ẹ̀yin tẹ̀tún rà lágbára Ọlọ́run lágbára Olódùmarè a máa dáa fún yín o. ẹ wo bàbá wa Ọ̀rànmíyàn ẹ kàn rí pé ó lọ sí Ọ̀yọ́ láti Ilé Ifẹ̀ òun ló lọ dá Ọ̀yọ́ sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Ọ̀yọ́ yẹn náà a rí ọba bẹ̀ tó ń fẹ́ máa ta sí àgèrè bàbá rẹ̀ bàbá wa Ọ̀rànmíyàn àti Ifẹ̀ ló ti dìde ló ti lọ fáǹdì Ọ̀yọ́ dynasty ó lọ sí Benin ó dá Benin lẹ̀ Benin gan ló kó tó lọ sọ́yọ́ so Benin gan yìí sàgbà ibi tí wọ́n tún ti rí bàbá tán ti fún àwa ní 48 hours mo tún gbọ́ sí pé ìwé adó gan ó ní ọ̀hán ni torí mi dárúkọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó burú jáì èmi á rọ gbogbo ẹ̀yin Twaso ẹ bá wọn fún àwọn ṣẹ̀ṣẹ̀ wa lágbára gbogbo àrífín tí àwọn ṣẹ̀ṣẹ̀ ń rí bóyá ojú àánú lẹ́ ń ṣe ni o bóyá ẹ kàn ń wò wọ́n ni o láyé àtijọ́ ẹ tó bá kú Ṣàngó ẹ náà mọ tó máa ń ṣẹlẹ̀ sí níbo ni agbára yẹn wà báyìí ẹ bá wa kẹsẹ́ o tọ́gbọ́dọ̀ nìkan bú oníṣègùn ó ń bú oníkíní agbára wa ni àti alójú àánú ni o ẹ bá wa gún àwọn òrìṣà wa ní àwọn òrìṣà wa ní kẹsẹ́ àwọn ló máa jà fúnra wọn àní sọ̀rọ̀ àwọn ìṣẹ̀ṣe wa ló máa jà fúnra wọn ẹ jẹ́ ká fún wọn ní agbára kágbára kún agbára ẹnìkan ìbú Ṣàngó ẹnìkan ìbú ní àtijọ́ tí wọ́n bá ń tajà tí wọ́n bá fi owó kan sí ẹ lè rí ká kó jí ọjà yẹn Ṣàngó àwọn Ṣàngó yẹn bí wọ́n léèrè ojú ẹsẹ̀ ní Ṣàngó náà jà kọ́mọ̀ tó wá sọ pé kẹ́nìkan máa sọ̀rọ̀ àlùfàǹsá sí Ṣàngó kó máa sàlùrọ̀ àlùfàǹsá ẹ jẹ́ ká gún wọn kẹsẹ́ ẹ túbọ̀ fún wọn lágbára ẹ wo àwọn ìlú Yorùbá kan ní Kwara àwọn àjèjì ti lé wọn kó ń lu wọn kí là ń ṣe pẹ̀lú gbogbo agbára tọ́lọ̀ fún wa kí là ń ṣe ẹ jẹ́ ká gún wọn kẹsẹ́ kó dàbí ti àṣẹ̀yìnwá à ń sojú àánú kó dàbí ta àṣẹ̀yìnwá kí n dáadáa wọ́n lè ṣe púpọ̀ pé ń bá wa gbé dìde Ọ̀rànmíyàn tá ń wò yẹn bàbá náà bàbá wa ó ní nǹkan tó ń gbé dé owó bí tó ń dé olófún Ọ̀yọ́ dynasty olólọ sí Benin gbogbo ìlú
kì í ṣojú lásán tó bá ti wà yàrá ẹ̀ ó ti débi tó ń lọ ń bọ́ ní gbogbo agbára yìí wà gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ẹ má sùn o ẹ má sùn ó dọ̀bẹ nípa tí ń sùn bàbá ní ká sọ fún yín ẹ má jẹ́ ká sùn ẹ má jẹ́ ká sùn kó má jẹ́ pé àkàrà máa jó lásán ẹ jẹ́ ká fi agbára kún agbára kò ní sí àrífín mọ́ kò ní sí àrífín mọ́ àwọn arúnmọ́lẹ̀ máa jà fúnra wọn kò ní sí àrífín mọ́ mo kí yín púpọ̀ bàbá tún ní kí n sọ fún yín èdè Yorùbá bàtà wà wá kékeré wọ́n ní èdè Yorùbá wa don't speak vernacular èdè wa ló di vernacular èdè tí wọ́n di vernacular tó bá ti sọ Yorùbá ní class the speaking vernacular wọ́n lè ní kó sanwó ẹ má jẹ́ ká sọ Yorùbá vernacular èdè ìbókan lórí ká máa pè ní vernacular bàbá ti ń ṣe iṣẹ́ lẹ́rìí pé kí wọ́n dá yunifásitì tó pé Yorùbá náà fi máa kọ́ ọmọ wa láìpẹ́ láàjìnà Yorùbá náà fi máa kọ́ ọmọ wa. Kábíyèsí o ọba tí wọ́n bá ní àti wọ́n kọ́ bá lọ bí ọ̀la rẹ̀ jọ. Kábíyèsí o. ọmọ wo ló fẹ́ fi Yorùbá kọ́ ní bọ́sẹ̀ ń ṣe mọ́tò ṣé báyìí tí ò ní yé ẹ lọ sí China èdè wọn ni wọ́n ń lò ẹ lọ sí Japan èdè wọn ni wọ́n ń lò níwèé òun lè jẹ́ kí wọ́n tún mọ ní ìmọ̀ kú ìmọ̀ àwa tá a bá lo èbó àlèṣe kankan bàbá wa ṣiṣẹ́ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lé lórí wọ́n ní ká kí yín o orúkọ tẹ́ ẹ bá lọ sí gbogbo òdẹ́sìn tó bá fẹ́ sọ orúkọ ọmọ wọn á ní favour faith wọ́n lè fi àwọn orúkọ àdáyébá adéṣekínní kan ifáṣekínní kan ọ̀ṣunrẹ̀mí ògúnṣekínní kan orúkọ tá ń jẹ́ sí kò ṣe é gbọ́ faith favour tó bàbá ní ká kí n dáadáa àbọ̀rú àbọ̀yé o. ọ̀pọ̀ àgbẹ̀rẹ̀ àti ìwé ìṣòro wọn ẹ ṣé o. Thank you.
ìbára ṣẹ̀ṣẹ̀ ẹ̀yẹ kẹ́yẹ wọn kì í gbé ẹ̀yẹ kẹ́yẹ ọmọ rẹ̀ ló gbé
kòtò gbogbo yẹn mẹ́nu dákẹ́. Ẹ̀ẹ́dá sẹ́sẹ́ kejì kò owó ọ̀mọ́ra. Ọgbọ́n àwọ̀. Ẹ̀ẹ́dá sẹ́sẹ́ kejì kò owó ọ̀mọ́ra. Ẹ̀ẹ́dá sẹ́sẹ́ kejì kò owó ọ̀mọ́ra. Ìgbéta pé òyìnbá mi pọ̀ láàpọ̀ báwọn èyí bí esu kú òní. Ẹwà lọ́kàn lọ bí iṣu. Ó bá dà mọ́dúnra oṣù tó rí rẹ̀. Tó bá dà mọ́dúnra oṣù tó rí àwọ̀ òmìnira o. Tó bá dà mọ́dúnra oṣù tó rí àwọ̀. Àwọn ní ẹ̀mọ́ orí bá lónìí. Ibà mi kọ́ máa ṣe. Akọ́dàmọ̀ oríbà kíbà mi kọ́ máa ṣe. Àṣẹ̀dàmọ̀ oríbà kíbà mi kọ́ máa ṣe. Gbogbo orí tí ń bẹ ní àìlèlè sẹ́mi oríbà kíbà mi kọ́ máa ṣe. Àìlèṣe gbàgbẹ́ nínú wọn. Ìpínlẹ̀ ọ̀gbẹ́rẹ́ o. Àìlèṣe gbàgbẹ́ nínú àwọ̀ bẹ́ẹ̀ o. Ọ̀rúnmìlà o. Àìlèṣe gbàgbẹ́ nínú àwọ̀ bẹ́ẹ̀ o. Mo ní èrò ìfẹ́ kí wọ́n kú òní ọlọ́sọ ọdọọdún yìí á ṣe tẹ̀mí tẹ̀yẹ tẹ̀mọ́. Ìgbà lè wọ ilé olè wọ ilé gbogbo aláwọ̀ wọ́n sọ láwọn gbogbo ẹlẹgbẹ́ aláwọ̀ àwọn àgbọ̀n tí èrì bí ó wà lábòsùn ó fi pọnmọ lára ọ̀run mi lágbálá pọ̀nmọ lásán. Ọlọ́ṣẹ́ o, ọ̀run mi lágbálá pọ̀nmọ lásán o, ọ̀run mi lágbálá pọ̀nmọ lásán o. Olódùmarè ọba àjíkí Òdùmarè ọba àjíkẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọba tí gbélé ayé dúró. Ọba àgbà lọ́ba tó lè dé ọ̀run. Ọba Òdùmarè àwa ti rí gbà sáwó. Ọba Èdùmàrè àwa ti rí gbà sáwó. Ọ̀rúnmìlà o. Ọba Èdùmàrè àwa ti rí gbà tó sáwó. Ìfẹ́nu ọlọ́run rẹ̀ díbá fún àgàbà ṣoṣo fún lọ sábẹ́ àká lọ́rẹ̀ yóò sí. Nípa yàgbẹ̀ tí ìròkò àìlérò lọ́dún. Ó lè ká kí mọ̀lẹ́ ọ̀tá rẹ̀ bọ̀ ní gbèsè. Ó gbẹ̀bọ̀ níbẹ̀ ó sì sẹ́bẹ̀. Àgàbà ṣoṣo alọ́lọ́run ọba ìgbà rẹ̀ ṣé bá dèrè ó mú mi. A máa júbà lọ́rùn. Ọba Èdùmàrè àwa ti rí bàkàtó. Ọba Èdùmàrè àwa ti rí bàkàtó. Ọba Èdùmàrè àwa ti rí bàkàtó sáwọ́. Ìpínlẹ̀ Ọ̀ṣun mi lọ. Òkè òkè sánú ìpínlẹ̀ Ọ̀ṣun mi. Òkè òkè sánú ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ lọ́wọ́ Ọ̀rúnmìlà o. Òkè òkè sánú ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ lọ́wọ́. Tẹ̀lé ìsọ̀jọ̀ tí mo bá dáhùn rẹ̀ kò ní tẹ̀lé ìsọ̀jọ̀ náà. Láì ṣe pé ẹ̀yin àgbàlagbà kò dá máa tà. Ẹ jẹ́ gbogbo ẹ̀yin kámẹ́rà máa bá fún ọ náà lè gbogbo ibi tí ẹ bá wà ní kọ́ bá wọn. Adé la fi ń kọ́lé. Adé la fi ń fàyà. Adé la fi ń ṣeré gbogbo. Adé
dénú fi èdè kò. Ajé o ọmọ jáde. Owó ìpínlẹ̀ Ọ̀ṣun